kì í ṣe gbogbo ìjọ ní ti Jésù. Kì í ṣe gbogbo ìjọ ní ti Jésù. Sáà lóòótọ́ a rí ọ̀pọ̀lọpọ̀ ìyanu nínú iṣẹ́ ìránṣẹ́ tẹ́ ń ṣe nínú ìjọ. Lóòótọ́ a rí ọ̀pọ̀lọpọ̀ ìtúsílẹ̀ tí ẹ̀ ń ṣe nínú ìjọ. Lóòótọ́ a rí àwọn àsọtẹ́lẹ̀ oríṣiríṣi tí ó ń ti ẹnu yín bọ́ta. Lóòótọ́ a rí ọ̀pọ̀lọpọ̀ àwọn tó rí ìwòsàn, àwọn tó rí ìyanu nínú ìjọ. Ṣùgbọ́n ìyẹn kì í ṣe ẹ̀rí wípé ìyẹn ò jẹ́ ẹ̀rí, kò kì í ṣe ẹ̀rí tó fìdí hàn àbí tó fìdí múlẹ̀ pé Jésù wà nínú iṣẹ́ ìránṣẹ́ yẹn. Sáà ṣe rí ọ̀pọ̀lọpọ̀ ìjọ ló jẹ́ ti Sátánì tí a ò dẹ̀ fura, tá ò dẹ̀ kíyèsára. Àwa ọmọ Ọlọ́run, ẹ jẹ́ kí ojú wa kó là, ẹ jẹ́ kí etí wa kó ṣí. Sáà ṣe rí ọ̀rọ̀ yìí, ìwọ tó jẹ́ pé ìyanu ló ń gbó kiri, wọn pé o ò ní wò ó, o ò ní kàkún. Ṣùgbọ́n ìwọ tó jẹ́ pé Jésù gangan ló dì mú, mo kí ẹ kú oríire, ìwọ la rán mi sí fún pẹ̀lú fídíò yìí. Sáà kì í ṣe gbogbo ìjọ ni Jésù wà ń bẹ̀, kì í ṣe gbogbo ìjọ ló jẹ́ ti Jésù. Iṣẹ́ ìránṣẹ́ tí Sátánì gbé sílẹ̀, iṣẹ́ ìránṣẹ́ tó jẹ́ pé Sátánì ní baba ìsàlẹ̀, sáà ó pọ̀ sáà. Bẹ́ẹ̀ni, ẹgbọ́n tó sọ níwèé Mátíù orí 7 ẹsẹ̀ 21, ìwé Mátíù orí 7 ẹsẹ̀ 21, ẹgbọ́n tó sọ, ó ní kì í ṣe gbogbo ẹni tí ń pè mí ní Olúwa, Olúwa ni yóò wọ ìjọba ọ̀run. Hallelujah. So tún wípé ìyẹn lè jẹ́ pásítọ̀ kó máa ṣètúsílẹ̀, ìyẹn lè sí ìjọ kó máa ṣiṣẹ́ ìyanu sáà kó dẹ̀ má rí ìjọba ọ̀run wọ̀. Ẹ jẹ́ wo báwo mo ṣe máa gbéjọ kalẹ̀ tí màá ṣiṣẹ́ ìyanu, tí màá ṣe deliverance, tí màá ṣiṣẹ́ ìtúsílẹ̀, tí màá sọtẹ́lẹ̀, tí màá ṣiṣẹ́ tó dé gbé ọ̀pọ̀lọpọ̀ àríwòsàn, tí màá dẹ̀ ṣe tán tí mi ò ní rí ìjọba ọ̀run wọ̀. Ibẹ̀ mo fẹ́ ká fura sà, ẹ jẹ́ fura sà. Ẹ bá lọ wo ìwé Mátíù yẹn, ìwé Mátíù orí 7 yẹn tí mo kà yẹn, tá bá lọ láti ẹsẹ̀ 21 yẹn, tá bá lọ kájí lọ sí ẹsẹ̀ 23 yẹn, ẹgbọ́n tó sọ, ó ní ọ̀pọ̀lọpọ̀ wípé orúkọ rẹ la fi ń lé àwọn ẹ̀mí èkùkù, a fi ń lé àwọn ẹ̀mí èṣù jáde, ní orúkọ rẹ la ṣe ìwòsàn, ní orúkọ rẹ lágbàlà. Sáà kíyèsára, ọ̀pọ̀ ìjọ ní ti Sátánì, ọ̀pọ̀lọpọ̀ dẹ̀mọ̀ a ò fura. Sáà follow me láti gbọ́ part 2, èyí ni part 1, torí màá ṣí àwọn àṣírí kan jáde, màá fún wa ní àwọn ìmọ́lẹ̀ kan láti lè jẹ́ ká mọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ ìjọ tí a wà tá a rò pé ti Jésù ni, tó jẹ́ pé Sátánì lolùṣàkóso ẹ̀, àti àwọn àmì tó máa fi dá wọn mọ̀, àti àwọn kan tó kàn láti ṣe nínú ìrìn àjò ẹ̀ kó o bá lè bọ̀ kúrò nínú ìgbèkùn Sátánì. Bá mi follow ẹ, bá mi share, comment. Sáà kì í ṣe, má gbàgbé o, kì í ṣe gbogbo ìjọ ní ti Jésù. Bá mi share.